ènìyàn dúdú lélẹ́yìí ò sinimá ńlá ènìyàn dúdú ìwà dúdú ayé yìí ò ṣẹ sinimá yìí ní kẹ́rakẹ́wò lágbára gan ènìyàn dúdú Full Moon Films Nigeria Limited ló gbé jáde. ó ti jáde ó mi gbóró títí. ènìyàn dúdú kí ló dé. èdú dúdú ìkòkò dúdú. ọgbẹ́ bẹ́ẹ̀ pa ọlọ́gbẹ́ jẹ. èèyàn dúdú sẹ́ra ẹ̀ níkà. sinimá ti tún ènìyàn dúdú lẹ́lẹ́yìí. wọ́n rán mọ́ lọ́jà. ọjà rán mọ́ sílẹ̀ padà. No. We are in this relationship together. Oh, no, because I just came on it. Where are you going exactly? Mo ní kò kún ẹ ṣọfẹ́ náà mi ni wáyé tó ṣe ń pariwo ṣọfẹ́ náà mi. No. Bọ̀dé ṣọfẹ́ náà mi ni. No. Ṣọfẹ́ náà mi ni ṣọfẹ́ náà mi ni. nínú sinimá titun ènìyàn dúdú. a movie written and produced by Ahmed Agboola. Afeez Balogun ló direct yẹ. starring Ibrahim Chata, Victoria Kọ́láwọlé, Madam Sajẹ, Kẹ́mi Afọlábí, Ahmed Agboola fúnra ẹ̀. nínú sinimá titun ènìyàn dúdú. subtitled in English. àti gbé jáde sórí VCD nìkan báyìí. marketed and distributed by Full Moon International Limited. EU 10-6 Movie City, Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos. sinimá titun ènìyàn dúdú. ẹ̀rà kẹwò kẹgbà ó kọjá bẹ́ẹ̀. ó ti jáde. Love. Well, end of discussion. We need you. The discussion continues.